ẹ gbójú yín sókè ẹ kúrò lẹ kí lorúkọ tí ẹ bá mi sọ sókè Abdulrasheed Ọlánrewájú kí ni tó ṣẹlẹ̀ wọ́n bá báwo ló ṣe jẹ́ báwo ló ṣe jẹ́ bó lẹ ti rí báwo ló dẹ̀ ṣe jẹ́. ẹ ti máa darú ẹ tẹ́lẹ̀ àbí. ibo lẹ gbé orí tẹ wájú yẹn sí kí lẹ fẹ́ fi ṣe. bíbú àṣírí. ta ló bẹ̀ yín níṣẹ́ bíbú àṣírí yẹn ẹ̀yin lẹ fẹ́ fi ṣe fúnra yín ṣé babaláwo lẹ́yìn àfààní yín ẹ wá fẹ́ jóògùn yẹn fúnra yín ìyàwó yín àtọmọ yín kọ́ kí lè tẹ́ ẹ lò àwọn yẹn ṣé wọn láwọn yẹn ò ní jẹ́ ni àfà kí lè tẹ́ ẹ lò ọmọ yín tàbí ìyàwó yín èló lẹ ra orí yìí lọ́wọ́ wọn owó ta lè ti ra gangan ẹ dá orúkọ ẹ. Ismail Murana. ọkọ̀ fún ifá. Anifa. ìyẹn rí yẹn mú. sọwọ́ wọn lẹ ti rà ṣẹ̀yìn ti bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ tẹ́lẹ̀ pẹ́ nílò ẹ̀. last week náà mo sọ fún wọn. last week lẹ sọ ẹ nídìí orí. ọjọ́ wo náà gbé wá fún yín. Sunday ìjẹta náà gbé wá fún yín ní tútù àbí ní gẹ́tà sì gé náà lẹ ti bẹ̀rẹ̀ sí lò ó tó aago mélòó tán gbé wá. lọ́sàn gbà ó lẹ wá jò. ojú wálé nínú ilé ọ̀dọ̀ yín àtẹgbálé ni nínú ilé ọ̀dọ̀ yín tẹ kọ́ńbó ìdí ayùn rẹ ẹni àfa tó torí fún yín kò sí láàrin bí ẹni tó ta ẹ̀yin lẹ́ta ta ló gé. ẹni sọ̀rọ̀ Ọlálẹ́kan Àkàndé ẹ̀yin lẹ́ta orí. oya ṣe sọ̀rọ̀ sókè jọ wàá tó ọmọ ọdún mélòó ń sìn Ọlálẹ́kan. o lè sọ precisely iye ọmọ ọdún ẹ 27 year old. sẹ́rí mùsùlùmí sẹ́ǹgbọ́ mọ̀ pé èso. sọ̀rọ̀ sókè. sẹ́ǹgbọ́ bó ṣe jẹ́ so bí ẹni wà ní ọ̀dọ̀ mi. tani. bàbá yìí wà ní bàbá wà ní bàbá tí wọ́n gbé orí rẹ̀ bàbá yẹn wà ní ọ̀dọ̀ mi sẹ́ǹgbọ́ bàbá yẹn sì wà lọ́dọ̀ mi ẹni nǹkan gbé ẹni wọ́n lè sọ fáwọn pé àwọn níbi nǹkan bá ọ̀làdàlà mi mọ irú nǹkan tó gbé mi wọ̀ tí wọ́n ti ṣe iṣẹ́ mi. o mọ irú nǹkan tó gbé ẹ wọ̀ tí wọ́n fi ṣe iṣẹ́ mi wá. ta ló ṣe gangan. àwa mẹ́tẹ̀ẹ̀ta ni. lẹ́jọ́ kí orí bàbá ta ló dùn wọn lọ́rùn gangan. àwa mẹ́tẹ̀ẹ̀ta la ṣiṣẹ́. ta ló mọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́. sẹ́ńtì ò mú wọn bẹ́ẹ̀ lọ́wọ́. àwa mẹ́tẹ̀ẹ̀ta la ṣiṣẹ́. níbo lẹ dúdú bàbá ta ló mú ọ̀bẹ ta ló dùn wọn. ọ̀ní ni ó mú ọ̀bẹ kó lẹ. ta ló dùn wọn. àwa méjì. ta ló dùn wọn. àwa méjèèjì la. lẹ́jọ́ mú ọ̀bẹ lọ́wọ́ ẹ̀yin méjèèjì ò lè mú ọ̀bẹ lọ́wọ́ pọ̀. no bẹ́ẹ̀ mi ṣe mú lọ́wọ́ ó ti yẹn ọ̀dà yìí pé èmi fẹ́ máa sink àfẹ́ wa sọ fún mi pé kíní yóò ṣe ń pẹ́ jù bẹ́ẹ̀ ti gba ọ̀bẹ lọ́wọ́ mi báyìí tí wọ́n ti yanjú ẹ̀ báyìí àwọn àgbẹ̀ fún bàbá yìí bàtí wọ́n gbé fún bàbá yìí tán á rò pé irú kíni nǹkan tí mo dánwò láti gbé tí mo ti ń balẹ̀ ayé mi bàtí bàbá mi fi kú irú nǹkan báyìí kò ṣẹlẹ̀ ọwọ́ ajẹ́ bànújẹ́ fún mi. ibo lẹ ti dú bàbá ilé ibo lẹ ti dú bàbá. ọ̀dọ̀ bàbá yìí ni bàbá ọkọ àti wàá gbé wá sí bolúwàjú níbẹ̀. ilé ọ̀dọ̀ ibi tẹ́yìn gbalẹ̀ sí ìbẹ̀lẹ̀ tí wàá dú bàbá. láago mélòó. níbi ọwọ́ rẹ̀ sẹ́ńdà kọ́ bí aago mẹ́ta náà. ìrọ̀lẹ́ lọ́sàn-án. gbẹ̀bí ọwọ́ 3 sí 4. ṣé o sẹ́ni kankan ló lé ni. àwọn bíi mẹ́jọ ni sí mẹ́sàn-án ló gbé ní ọ̀dọ̀ wa. ṣé wàá sẹ́ni kankan lé táwọn yẹn. gbogbo yẹn wà nulẹ̀ ẹnìkan kò bọ́ta sí wa. wọn mọ̀ bàtà ẹ ṣe. àwọn yẹn wà nulẹ̀. wọn mọ̀ bàtà ẹ ṣe bàbá. àwọn yẹn yọjú sí wa. wọn yọjú sí. bẹ́ẹ̀ ni sàbọ̀ lẹ́rí àtìgbà bá a bá ṣe lọ tán báyìí ẹ̀yìn lè jáde mọ́. ní sùúrù ẹ̀yìn sì fi kó lè jáde mọ́lẹ̀ nígbà tí wàá dún bàbá tán ẹ̀yìn ta ló gbẹ́ ilẹ̀ tí wọ́n sin bàbá sí. so ìgbà mo wá sọ fún àfáà pé. ta ló gbẹ́ ilẹ̀ wọ́n ló gbẹ́ ilẹ̀. mo sọ fún àfáà pé nǹkan tí a ṣe yìí pé mi ò máa mo ṣe rí pé ìwà òkè mọ́ fún ara mi mo sọ kẹ́ni ìjáde kì í ṣe pé máa ń bù mí sọ báyìí pé mo fi máa ka mọ́ mi lọ́wọ́ ó ṣe fún ara mi mo sọ jáde fún ta ni. ìyá wa onílé ọ̀dọ̀ wa. pípẹ́ pààyàn o. no orí ibi tá a gbẹ́ tá a fi ìpẹ́ bò ọ wá tẹ bíbẹ̀ ọ wá rí kó ní ọ wá bá mi gbà kí ni nǹkan tí a kó sí mo wá ní dama ẹ wá jókòó ní sùúrù báyìí ni ìrìnàjò tí mo rìn ẹ wá ẹ jẹ́ ká lọ rí àwọn landlord meeting ọ̀dọ̀ yín bàtà lọ rí àwọn landlord meeting. wọ́n ṣe àṣàlàyé fún wa bí. bàtà lọ rí àwọn landlord meeting wọ́n á jẹ́ pé wọ́n wípé landlord meeting mo ti ṣe nǹkan báyìí o wípé ọkàn mi ọ̀rẹ́ balẹ̀ mọ́ iṣẹ́ ìgbọ̀nsẹ̀ kọ́lá mi lẹ́nu mọ́ ọ̀dọ̀ mi ní sùúrù. tó la lẹ́nu bàbá kí ni orúkọ yín. orúkọ mi Ismail Muraina ẹ tọ́ bọ́dún mélòó 44 gbogbo tó ṣẹlẹ̀ yìí tẹ́ǹgbọ́ tí òun sọ ìbáwò ló ṣe jẹ́. afáì ni mo mọ̀. afáà lẹ́mọ̀. ìjọba ń sọ pé àwọn ìlọ́dún lójú ìpínlẹ̀ ìgbésẹ̀ tó bá wọn ní. ẹ̀yin sì ni orílẹ̀ yìí ń tà. báwo ni láyé báyìí lọ sọ. lọ́kùnrin tó yẹ pé afá máa fi kan lọ́wọ́ afá èmi sì ń láì wíwò náà wà pé wà ní ọ̀dọ́ wa mo ti gbá sáà lóko nífa ọ̀la so wọ́n ti gbá lálọ́ nìtìrì tó o ti so lé kí n mọ̀ pé òun ṣe nǹkan báyẹn so ìgbà tó yẹ ṣe báyẹn wọ́n á fi lọ̀ mí wọ́n á gbà mọ́ mẹ́nìkan
so mo ní mo mẹ́rin kan bẹ̀tẹ̀ wọ́n ti wọ́n ti pọ̀ pọ̀ mi ò lè ṣe bẹ̀tẹ̀ mo mẹ́rin kan wọ́n á dùbà ènìyàn fún wọn so wọ́n á bí ẹni fún èmi ni àwọn ọmọ wọn kó wọlé mi lọ́wọ́. èló náà kó fún yín 35,000 ojú ọ̀nà mọ̀ èló lẹ sọ pé ẹ fẹ́ tà. èmi kàn connect wọn ni èmi kàn connect lásán ni so mo dà wọ́n kó 35,000 mi torí ìyẹn ló ní 35,000 ni wọ́n á gbà cash wọ́n ti ń dúnàdúrà ẹ̀ tán lọ bí ọ̀sẹ̀ bíi méjì kí wọ́n tó wá fi owó kun. no àti òkè gbígbẹ ni tẹ́lẹ̀ ló fẹ́ rà. gbígbẹ náà fẹ́ rà. so ní sùúrù ọkùnrin jẹ́ sọ̀rọ̀. ẹ máa gbọ́ nígbà tí ẹ mú bàbá tí bàbá lọ́dọ̀ yín ta ló dú bàbá lọ́rùn. ẹ tó dùn yín. ẹ tó dú bàbá lọ́rùn. ó ti dé láì sáà èmi ò sí ní mo wà lẹ́gbẹ́dá ó wá pè mí pé ẹni ẹ ti dé ó lẹ́ni ẹ ti dé so pé lẹ́ni ẹ ti dé báyìí mo wá wá láti ẹgbẹ́dá mo ti bá bàbá yẹn bẹ́ẹ̀ bàbá yìí wọ́n mi sílé bàbá yìí wà ní wọ́n á pè mí mo á kọ́ni tàméjì wọn máa tẹ̀lé wọ́n á ṣe ríra wọ́n ṣe ríra wọn kọ́nẹ́tì wọ́n ṣe ríra nígbà tí fa lọ́dọ̀ bí mẹ́ta sí kò fi tí ò sí wọ́n lè ti wọ́n ní pé wọ́n fọ̀rọ̀ pàmì ó ṣe kí nìkan kọ́rọ̀ máa di pé àdúgbò wa ẹni yìí ni máa sọ. ẹ̀yin náà ṣàkóso fún. wọ́n kó fún ẹni yẹn ní ojúmọ́ náà lójúmọ́ náà. ẹni tí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ sí gangan wọn kọ́. ó ti travel tẹ. ó ti travel kí lorúkọ ti tẹ. Babalá Ifá. Babalá Ifá níbo ń gbé. ó ń gbé bọ́lá yìí bọ̀ tó ti gbé bọ́lá yìí rẹ̀ gbé ọlọ́sùn. ó ti sálọ báyìí. ok ẹ tó ọmọdún mélòó bàbá yìí. 47 years.